ìfọwọ́ ènìyàn ṣe bàbá lẹ́ni tí ẹ ṣe àkójọpọ̀ èyí kí ni eré díẹ̀ kí ló fà á kí ló mú wá gan. ẹni tó mú wá ni pé olóògbé Babátúndé omi nínú nígbà tó wà láyé akọni ni pàápàá jùlọ nínú ẹgbẹ́ wa kò lẹ́yìn ó ti jẹ olórí ó ti jẹ gómìnà ó ti jẹ oríṣiríṣi tóun náà sì máa ń kó ipa ribiribi lórí ọ̀rọ̀ ẹgbẹ́ Yorùbá dẹ̀ ní adìyẹ òjò ká dẹ̀yìn ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ǹkejì irú èèyàn bí bàbá Suwe ṣe jẹ́ èèyàn ńlá akọni iṣẹ́ ni tó kọ̀ máa kú bẹ́ẹ̀ yẹn tí ẹgbẹ́ ò wá ní rí nǹkan ṣe làwa náà fi wá rò pé ní èmi tó ń jẹ́ ọjọ́ bí ẹ̀ tó bá wà láyé láti ṣe ayẹyẹ kí gbogbo ayé mọ̀ pé èèyàn gidi ni bàbá Suwe ara wa ni. àwọn kan lè sọ pé ó yẹ kí candle light kó ti wáyé tipẹ́tipẹ́ kí ló fà á tí ò fi wáyé ń gbà yẹn candle light ìjàmbá ṣe wọn òṣèré. ṣe mọ̀ pé ríro ń tèèyàn ṣíṣe ń ti Olúwa nítorí ní pé nígbà míì candle light tí òṣèré bá ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀ a lè mú candle light ká sáré ṣe tẹlòmíì bóyá níjọ́ tó bá fẹ́ sín tẹlòmíì bóyá níjọ́ ọjọ́ mẹ́jọ a máa rí pé bàbá Suwe èèyàn ńlá ni ó dẹ̀ tóbi ju kàkùṣà ṣe ṣàkàlà lọ ìdí nìyẹn tí a fi ọjọ́ sí àfi fún àwọn òṣèré ìmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n pàápàá pé eléyìí oṣù tọ̀hún lulẹ̀ ìmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n lórí ètò ìlera wọn. ìmọ̀ràn àkọ́kọ́ ni wípé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé gbogbo ará àtàwọn ọmọ tó máa ń ṣẹlẹ̀ nínú wa tó bá pàdé wọn á máa bi wá lóríṣiríṣi ọ̀rọ̀ program kan ti wà ńlẹ̀ insurance scale tí ó ti wà ńlẹ̀ tó dẹ̀ benefit gbogbo ọmọ ẹgbẹ́ àmọ́ ìmọ̀ràn tá a máa gbà wọ́n ní wípé kí oníkálukú kó gbìyànjú kó comply kí wọ́n ṣe ohun tí ẹgbẹ́ wí kí wọ́n rọra dá ìwọ̀nba owó nítorí ìwọ tí ò bá dáwó ò ní láǹfààní láti jẹ àǹfààní ètò ìlera yìí so wọn kàn máa pè sí gbogbo ọmọ ẹgbẹ́ insurance scheme tí ó wà nílẹ̀ kí wọ́n dá sí tá a bá ti dá sí ìyẹn náà ti tó àmọ́ yẹn náà ò tó fún àǹfààní kí oníkálukú wa kó máa mọ health status ẹ̀ kí oníkálukú mọ ibo ní ìlera òun wà wọ́n dẹ̀ máa lọ check ara wọn lóòrèkóòrè. ẹ ti ṣe iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ kódà àwọn òbí wọn àtàwọn ọmọ wọn àti ìyàwó wọn kì í gan lọ́pọ̀lọpọ̀ àmúdẹ̀rí aríṣẹ́rí bí tẹ̀ ń ṣe nínú tampa ní káàkiri jẹ́ ìgbìmọ̀ kan wà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí irú tó ti ṣẹlẹ̀ fún bàbá wọn méjì náà. kò sí gbìmọ̀ tí ẹgbẹ́ wa ò tí ì ní ẹgbẹ́ wa ò ń ṣe ẹgbẹ́ yẹpẹrẹ kì í ṣe ẹgbẹ́ náà a ti ní ìgbìmọ̀ àmọ́ èyí tó ṣẹlẹ̀ ní pé àṣà gbọ́dọ̀ máa sọ ká tó máa sọ fún gbogbo aráyé pé a ti sọ níbí a ti sùn níbí a ti mú níbí so ìyẹn ti wà nílẹ̀ tó jẹ́ pé ẹni tó bá jọmọ ẹgbẹ́ ó di dandan kí àwọn ẹbí ẹ̀ kí wọ́n benefit lórí wàhálà tí èkó ti ṣe fẹ́ bẹ́ẹ̀ even àtẹni tó wà láyé àtẹni tó ti lọ là ń ṣe fún un. ẹni tó bá fẹ́ tó múra bí bàbá Suwe tó ṣe bí tiẹ̀ pé bàlẹ̀ ṣe máa fi kí ló máa sọ́kàn yín. àwẹ̀ àwáyé kú òsì ọ̀rọ̀ nìkan láre má bọ̀ bàbá Suwe ti lọ ọlọ́run lọ kí ọlọ́run bá wa dẹ́lẹ̀ dábà rẹ́ni tó tún wá ń ṣe bí tiẹ̀ èmi bí ẹnìkan inú mi máa dùn ní pé bàbá Suwe òkú nìyẹn ó túmọ̀ sí pé ó yí wà láyé lórí dábà tí rẹ́ni tó ń ṣe bí bàbá Suwe ìjọ́kíjọ́ tí gbogbo àgbáyé bá ń rí irú onítọ̀ wọn a máa rántí bàbá Suwe ó túmọ̀ sí pé wọ́n rántí ẹ̀ tí. bàbá ká tó máa lọ sà kí ni àjọṣepọ̀ yẹn àti bàbá Suwe omi dínà nígbà yìí ẹ̀ níwò mi wọ̀ láàrin ẹ̀yà tiẹ̀. ó dèrò ọ̀run lẹ́nu èmi máa ń sọ nínú gbogbo interview èmi bí ẹnìkan àdéhàjì àgbègbè ní ọ̀la ìdákọ̀lù Babátúndé omi dínà bàbá Suwe Mọ̀nsúrù ọba dínà tí wọ́n ń pè ní Fálà Kazeem tí à ń pè ní omi tó Àró Tambo a
Abíọ́dún Apostle Abíọ́dún Májẹ̀kódùn tí wọ́n mọ̀ sí bàbá kékeré àti Fàtà Àlàbí tí wọ́n ń pè ní Adépọ̀mí. Àwa tá a jọ jáde ní Lagos Island lájọ bẹ̀rẹ̀ tíátà wa 1977 so ọ̀rẹ́ àti 1977 títí dìwò yìí gbogbo wa. Tí ẹ bá máa ń fura sí ni ẹ̀rí pé tàbí bàbá Suwe náà wà láyé ṣàṣà ni sinimá tó máa ṣe tí mi kù sí ṣàṣà ni tí máa ṣe tí ò ní sí níbi. Ẹ tún wá lọ wo history àwọn tó kù tí mo dárúkọ yìí ṣàṣà ni eré tó máa ṣe tí mi kù sí tí mi ní wò máa bẹ̀. Ó túmọ̀ sí pé ọ̀rẹ́ wáyé wà. Ẹ rí pé bí mo ṣe ń wọlé báyìí náà ẹ máa rí mi pẹ̀lú Mọ̀nsúrù Fálà èmi àti bàbá Kíkẹ́ tó ti wà bàbá Ládàlú tó ti wà l'Amẹ́ríkà àná náà ló ṣe èdè ẹ̀rí pàtó tó ń wọlé tó túmọ̀ sí pé láti jẹ́rìí sí. ẹ ṣe gan-an Amariba.